tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn odi akínyìn wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ọdẹ ọdún bí etí tẹ fi ń gbọ́wọ́ mànídìí bákan náà ojú tẹ sì fún yorùbá náà kò ní fọ́ láṣẹ èdùà ẹ ò wá ní ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. ẹ wo ọwọ́ mi máa ré funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa ré funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa ré funfun nẹ́nẹ́. Ta ló sọ èyí di mímọ̀ tó ń pariwo pé ọwọ́ mi máa ré funfun nẹ́nẹ́? Èmi ò bá yín lọ́wọ́ sí i, kódà mi ò bá yín jókòó ní ìjókòó ẹlẹ́gàn. Ta ló sọ? Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé wọ́n ti ń jókòó ní ìjókòó ẹlẹ́gàn? Olóhùn ò lọ́wọ́ sí o, kò sí tó kan tòun. Bẹ́ẹ̀ ni oníkó kan mi ní inú ìpàdé tẹ̀ ń ṣe pé ẹ fẹ́ fa bàbá Tinubu, ẹ fẹ́ fà á wálẹ̀. Bẹ́ẹ̀ ni oníkó kan mi nínú ìpàdé tẹ̀ ń ṣe pé bàbá Tinubu must go. Ó dàbí pé ẹ fẹ́ gbàjẹ́ lẹ́nu mi. Ta ló sọ yìí? Gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Sokoto, èyí tí gbogbo wa mọ̀ sí Sẹ́nitọ̀ Aminu Tambuwal. Ó ti ta kété o. Ó ti ta kété sí ẹ̀sùn tàbí sí ọ̀rọ̀ tàbí ká sọ pé sí gbogbo plan tí àwọn northerners ń gbìyànjú tó ń plan against bàbá Tinubu. Bẹ́ẹ̀ ni tí wọ́n plan against bàbá Tinubu while confirming his participation in a broader national movement seeking political change in 2027. Tó túmọ̀ sí pé òun ò bá yín sọ pé ẹ máa yọ bàbá Tinubu ṣùgbọ́n tòun ni pé change ṣáà lòun wà fún. Bẹ́ẹ̀ ni o, Aminu Tambuwal clarify his political stance and involvement in opposition activities ahead of the next presidential election. I am not involved in coming together of the North. Ó ní òun ò sí nínú pé àwọn náà ti ń pera wọn jọ tí wọ́n ronú pé ẹjẹ́ àpera wọn jọ o to say that Baba Tinubu must go. I am not involved in coming together of the North to say that Baba Tinubu must go. Bẹ́ẹ̀ ni ó ní òun ò síbẹ̀ wípé àwọn tó ń sọ pé bàbá Tinubu wọ́n gbọ́dọ̀ lọ. I am involved in a national coalition that believes there should be a change of guard in Aso Rock. Ó ní nǹkan tóun dúró fún nìyẹn o, change lòun wà fún, òun ò wá fún ìdí ọ̀tẹ̀. Ó ní òun ò wá fún ìdí ọ̀tẹ̀ o látàrí ìdìbò tó ń bọ̀ ní May 29, 2027. Ta ló sọ yìí? Gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni o, bàbá òun bàbá kò fẹ́ jẹ́ kó gbèrú òun látẹ̀yìn. Ó yà jára rẹ̀. Aminu Tambuwal ni o challenge prevailing narrative about President Tinubu electoral invisibility, stating the 2023 election. Ó dá wa padà sí election 2023 yìí tó lọ ní ìpínlẹ̀ Èkó. Ó ní ó fi hàn pé lóòótọ́ bàbá Tinubu ní ìjákulẹ̀ ní ìpínlẹ̀ Èkó ìyẹn ní ọdún 2023 tó túmọ̀ sí pé àwọn Èkó dìbò fún and he was on the ballot. Ẹ ti máa gbọ́ ó tún ní ó tún lose primary election. Gbogbo ìyẹn kọ́ ni bàbá Tinubu fi ń ṣe é. Gbogbo ìyẹn kọ́ ni bàbá Tinubu ṣe. Lóòótọ́ òun ò sọ pé bàbá Tinubu ò lè jábọ́ o. Olóhùn ò sọ bẹ́ẹ̀ o. Oníṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín, èmi ò sí ń bẹ́ẹ̀, kò sọ́wọ́ mi ń bẹ́ẹ̀. N ò sí ń bẹ́ẹ̀ o bí kò ṣe pé ẹ yá rọra dira yín mú. Ẹ máa gbọ́, however, it should be noted that President Tinubu overall electoral record remained unblemished. Throughout his political career, he served as senator, won 2 gubernatorial elections. Ó ní pẹ̀lú gbogbo ẹ̀ náà, ó má ti ní story, ó ti ní rẹ́kọ̀dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti win. Kódà ní 2023 kò lose ẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe win ẹ̀ tó. Bó ṣe ní ìjákulẹ̀ tó. Eléyìí lẹ wá sọ pé ẹ fẹ́ jábọ̀ pé òun ni ẹ má ṣe o ṣùgbọ́n tòun ni pé ẹ má dá tòun sí. Bàbá òun bàbá ẹ wo ẹja kàtẹ́ ṣíṣe àwọn èèyàn. Ẹja gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ nìkan ní all the enemy plan against this southern president must fail. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ nìkan ní ṣe rí ètò ìṣèjọba bàbá Tinubu kò favour àwọn north, but I think the north should wait till 2031 tó bá tó ṣetán. Wọ́n dúró àbí
ìgbà tí wọ́n bàbá Tinubu dúró ni àbí so ìgbà tí Yorùbá náà ẹ jẹ́ káwọn náà dúró kò sẹ́ni kọ́ wọn pé kọ́ má dúró ẹ jẹ́ kó dúró bẹ́ẹ̀ nìkan ni ẹlẹ́nu méjì ni bàbá yìí ó pé ẹlẹ́nu méjì ni ẹ jẹ́ gbọ́n tẹ́lómi sàn. Can everyone see this madman? Is there any sensible person that want this national and global disgrace called Tinubu? No be me talk am o. Ó ní èwo nínú wa ló fẹ́ kí bàbá Tinubu lọ ẹ náwó o ẹ̀yin ọmọ Nàìjíríà ká tètè mọ̀ ẹ tún já gbàtẹ̀jíṣẹ́ ẹlòmíì ká gbọ́n tẹ́lòmíì sọ ìmíràn jẹ́ kó yé wa o ó ní ṣe fẹ́ gbọ́ Sherry not only you the whole north were not involved àbí so àwọn wọn ní kò ṣohun nǹkan pé ó dà pé gbogbo àwọn north ò faramọ́ but it was few idiots that aren't relevant says ó túmọ̀ sí pé àwọn tí wọ́n kà kún ni wọ́n sọ pé àwọn máa ṣe ẹ má dẹ̀ gbàgbé pé olórí ìgbìmọ̀ asòfin ó ti yarí pé sẹ́ẹ̀ bàbá Tinubu ò níbi lọ ẹjá ka tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹjá gbọ́n tí àwọn èèyàn sọ. bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa oníṣẹ́ fẹ́ gbọ́ ara ìdí tó fi jẹ́ pé ẹ̀yin ará bí yóò lè ní ìlọsíwájú nìyẹn torí pé ẹ̀ ń jẹ́ra yín lẹ́yìn ẹsẹ̀ bẹ́ẹ̀ nìkan ni ó dàbí pé ó ti ń dùn wọ́n ẹjá ka tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹjá gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ nìkan ni ṣe ló dàbí pé àwọn ará nọ́ọ̀tì ò lè mú mọ́ra mọ́ o wọn ò lè mọ́dún mẹ́jọ mọ́ra mọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé wípé àwọn Yorùbá àwọn South West mú ọdún mẹ́jọ títí Buhari mọ́ra kò dẹ̀ sí ẹni tó fọhùn kò sẹ́ni tó sọ̀rọ̀ pé àwọn ò ṣe mọ́ níṣe ni wọ́n forí rọ ni so fún díẹ̀ yìí ẹ̀yin náà ẹ forí rọ wọ́n ní ẹ forí rọ nítorí ó dé bá Olúgbọ́n mo mọ́ra ni ó dé bá Àrẹ̀sà mo mọ́ra ni ṣùgbọ́n ó dé bá ẹ̀yin náà ẹlẹ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ nìkan ni ó lọ́wọ́ sí but get involved in fighting insurgency in your state ensure the reduction of cost of living ó ga o ẹ wo ọmọ Yorùbá nation la fẹ́ Aminu Tambuwal yọwọ́ olóhùn ò ní kankan ṣe pẹ̀lú wọn o bẹ́ẹ̀ nìkan ní dàbí pé ó ń rí jẹ ń bẹ̀ ni ó ń rí jẹ nínú ẹ̀ ìdí ẹ̀ ló fà á bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa ó ní bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa ó ní ó dàbí pé nǹkan tó ń jẹ́ ń díẹ̀ ni o ni ò lè jẹ́ kó sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé wípé bàbá Tinubu ọ̀kan ní ó dáhùn lójú ó máa borí nítorí tí bàbá Tinubu bá ti tẹ 2+2 pọ̀ ó máa fún ní 22 ẹ wọ ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá mi like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ó yàwó èèyàn pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ a máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣú àtẹ́lẹsẹ̀ yóò má bẹ̀ náà gbogbo ẹni tó wá láò ní dé ńkọ́ òun máa láò ní dé bá God bless Yorùbá nation ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi la fi ń kí yín wípé ó dàbọ̀.